la ní láti bára wa sọ léni bí òjú àti ngbọ́ tipẹ́tipẹ́ kódà nígbà tí nínú Bíbélì gan ó ṣẹlẹ̀ rí ṣùgbọ́n kò ṣe nǹkan tó bójúmu. Àwọn bàbá tó ń bá ọmọ wọn lò pọ̀ tó ń bá àwọn ọmọbìnrin wọn ní àjọṣepọ̀ kì í ṣe nǹkan tó bójúmu. Ṣó fi fọwọ́ sí ṣá òfin ò fọwọ́ sí o kò sí ẹ̀ṣẹ̀ kankan bó tilẹ̀ wọ́n mọ gan tó kí lẹ́yìn ṣùgbọ́n àwọn bàbá kan àwọn kan ti ẹ̀yàn ọmọ sí wọn láàyò. Ẹ jẹ́ kí n béèrè pé ṣé ìfẹ́ ni ká sọ pé fojú débi báyìí ni àbí ṣóbìnrin tán níta ni àbí irú ìfẹ́ tí irú bàbá náà ní sí ìyá ọmọ yẹn ni ká wá sọ pé tó wá ní fún ọmọ. Ó tí o èmi ò pè yẹn nífẹ̀ẹ́ o. Mo tiẹ̀ fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu because ọ̀rọ̀ yìí ó ń kan mí lóminú nígbàkigbà tí n bá ti ń gbọ́. Bàbá kan sọ wípé àrùn ọpọlọ ló ń darú ọkùnrin bẹ́ẹ̀ láàmú. Ọkùnrin náà lẹni tó sọ yìí torí àwọn ọkùnrin tẹ̀ ní mo bèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ wọn jù. Ó ní àrùn ọpọlọ la máa da irú ọkùnrin báyìí láàmú pé torí pé ọkùnrin tó wà ní normal mind ẹ̀ tí kò sí nǹkan kan tó ṣe kó kàn lè wo ṣuṣuṣuṣu ó dẹ̀ kí ọmọ tó ń bí láti inú ẹ̀ tó jẹ́ pé wọ́n pé àtòun ló da ọmọ yìí kó dẹ̀ kì í mọ́lẹ̀ kó wá ní pé òun fẹ́ bá ṣe nǹkan tó bá yẹ ẹ̀ ṣe. Bàbá yẹn sọ pé nǹkan ń ṣe nìyẹn. Èèyàn kan tẹ̀ tún wá sọ wípé spiritual attack a máa bá ru ẹni bẹ́ẹ̀ jà. Oríṣiríṣi làwọn èèyàn ti ẹ̀ sọ ṣùgbọ́n ní tèmi mo fojú ṣùnùkùn wò ó mo wò lọ síwájú mo wò lọ sẹ́yìn èmi náà fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ àìsàn kan ló ń bá ru bàbá yẹn jà. Nítorí pé obìnrin èyí náà mọ̀ pé obìnrin ló pọ̀ jù láyé tí a bá dé hospital kan tó bá ní pé kí wọ́n give record àwọn ọmọ tí wọ́n bí in a day obìnrin ló pọ̀ jù. Ṣóbìnrin wa tó ń gbòòrò ni àbí ká sọ pé irúfẹ́ tí bàbá yẹn ní sí ìyá yẹn ló wá ní pé òun ní sọmọ ó ti o ìfẹ́ kọ́ ni ká pè èmi ò tiẹ̀ lè pè nífẹ̀ẹ́ ìkà ni ọ̀dájú nírú bàbá bẹ́ẹ̀. Ṣé mo pé òfin gan kò tiẹ̀ fààyè gbà rárá òfin tiẹ̀ torí mo tọ́ amòfin kan lọ ipe kó tún yànnà náà rọ̀ yẹn fún mi. Amòfin yẹn jẹ́ kó yé mi wípé tó bá jẹ́ pé bàbá yẹn fi tipátipá mú ọmọ yẹn ni rape ni ìyẹn ẹ̀sùn pé àfipábánilò. Ó tún wá ní pé tí ìbá ṣe pé bóyá tipátipá ló fi mọ́ ọmọ yẹn bóyá ó sugar coat ọmọ yẹn ni pé ọmọ mi ṣe wọn pé dádì ẹni mi ìgbádàngbodò torí mo nífẹ̀ẹ́ ẹni o ìgbà o àwo o ló bá kọ ọmọ mọ́lẹ̀ ọmọ náà bá gbà fún bàbá ẹ̀. Olóyìnbó pè yẹn ní incest o òfin òyìnbó pọ̀ nígbà tó ń tẹ̀ kọ́kọ́ sọ mo ní ṣe insect kòkòrò ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n wá pronounce ẹ̀ wọ́n tún spell ẹ̀ out fún mi dáadáa incest kò kí ń ṣe nǹkan tó bójúmu òfin ò fi àyè gbà rárá. Ṣé mo pé àṣà àwọn òyìnbó tá máa ń kó òyìnbó fa ṣòkòtò sídìí èmi náà fà sídìí òyìnbó ṣe gbá kan èmi náà òyìnbó fún ẹnu kó ọmọ wọn lẹ́nu wọn pàṣẹ òyìnbó ni pé kí ọmọ rẹ hey dad hey mom hey bro broda sí broda nìyẹn ẹ̀gbọ́n àti ẹ̀gbọ́n wọ́n máa fẹnu kóra wọn lẹ́nu àwọn òyìn wọn ní kankan lọ́kàn ṣùgbọ́n wa àṣà dédé tá à ń kó yẹn ó ń kó bá wa o. Ṣé mo pé bàbá mi ibi tó ti ṣe hey my daughter come and sit on my leg wàhálà dé bàbá mi ò láwọn mọ́ra bó tilẹ̀ wọ́n mọ́ tó jẹ́ pé tọ́ wọn ti tiẹ̀ tóun bí nínú ẹ̀ bó bá jókòó lé lẹ́sẹ̀ ara ẹ̀ á dìde. Èmi á máa sọ pé irú bàbá bẹ́ẹ̀ tó ti mọ orú ẹ̀yà tọ́lọ́run dá ẹ̀ tó jẹ́ pé àti ọmọdé àtàgbà ò lè bá wọn ṣeré má bọ́ ọmọ ìṣeré jókòó lé mi lẹ́sẹ̀ o. Irú bàbá bẹ́ẹ̀ ẹ mọ̀ pé èèyàn fúnra rẹ̀ máa mọ irú ẹ̀yà tọ́lọ́run dá òun ẹlòmíì kò lè mu ìdérí ọtí tó jẹ́ pé ọtí ìdérí ẹ̀ kó kàn fi sẹ́nu ọtí yẹn máa pa á ṣe báṣubàṣu. Ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ kó mu gbogbo ilé ọtí báyìí kò sí nǹkan kan tó máa ṣe. Ọkùnrin mi kẹ̀dẹ̀rẹ̀ kóbìnrin dìrọ̀ mọ́ gbogbo ara ẹ̀ òkúta ni kò sí nǹkan kan tó máa ṣe. Ṣùgbọ́n ẹlòmíì kóbìnrin kàn tẹ̀ tó fọwọ́ kàn nítan báyìí ni ìjà dé. Irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn tó wá ṣàkíyèsí pé ó dàbí pé tí ọmọ mi obìnrin tó bá ń so mọ́ mi báyìí lára mi ṣe máa ń ṣe mí. Ó ti ń ṣàkíyèsí ẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí bàbá ẹ má jẹ́ ká gbéṣù láyé. Gẹ́gẹ́ bí bàbá tó ti ń ṣàkíyèsí pé Adémipé ti ń dàgbà tó bá so mọ́ mi ọmọ kékeré kan kúkú mọ̀ kó wá ń ṣe mí báyìí. Ẹ̀tọ́ ti yín ni kẹ́ ẹ sún kẹ́ jẹ́ ká Adémipé mọ̀ pé Adémipé ó ti ń dàgbà o
mọ bó ṣe máa so mọ́ mi. Adé bí pé náà máa wò pé nǹkan tó mú dad mi sọ̀rọ̀ báyìí bóyá wọn ò like. A mọ̀ pé orí ìkúnlẹ̀ ló yẹ kóhun ti máa kí yín tàbí bàbá mi ẹ káàárọ̀ o bàbá mi ṣé dáadáa lẹ dé. Ó dẹ̀ jẹ́ pé bóyá wá rìnrìn àjò ó wá pẹ́ tẹ́ ẹ dé tó so mọ́ yín kò yẹ kí nǹkan gẹ́gẹ́ bí bàbá sọmọ kò yẹ kí feelings kankan ti dẹ̀ jáde ju pé ọmọ mi ó pẹ́ tó ti rí mi lọ. Ṣùgbọ́n tẹ́ bá tẹ̀ tí wá rí wípé síbẹ̀ náà ó pẹ́ tí mo dé bó tún ṣe so mọ́ mi ó ṣe mí bákan. Ẹ dẹ́kun ẹ̀. Ẹ jẹ́ kí ìyàwó yín mọ̀. Bẹ́ẹ̀ ni kò kí ń ṣe nǹkan tó burú nítorí pé rọ̀rọ̀ yìí tá a bá fi lọ ìyàwó wa tó jẹ́ ìyá ọmọ yẹn a ranra wa lọ́wọ́ ni. Ìyá bẹ́ẹ̀ gan kò ní fẹ́ káyé òun kó pojúlùmùkun lójú ayé ẹ̀. Ó máa mọ bó ṣe máa ṣe àárín bàbá àtọmọ ni. Ìyẹn túmọ̀ sí pé bàbá ìyá yẹn gan á máa mójútó ẹ̀yin tẹ́ jẹ́ bàbá ẹ̀ àti ọmọ tọ́rọ̀ yìí kàn. Ẹ jẹ́ ká sọ àwò báyìí. Ọmọ mi kò mú ara pamọ́. Tó bá jókòó ti bàbá ẹ̀ ní sitting room á kàn jókòó ṣàkàtà. Bóyá ó fẹ́ bá bàbá ẹ̀ sọ̀rọ̀ ni á kàn gbára lé bàbá ẹ̀ bó ṣe hùn. Ṣé ti yé yín irú bàbá àti ọmọ bẹ́ẹ̀ yẹn tẹ̀sí rí pé ọmọ yẹn gangan ni ò mú ara pamọ́. Ọmọ yẹn gangan ni ò mú ara kò mọ bó ṣe ń jókòó. Kò mọ bó ṣe yẹ kó máa gbọ́wọ́ lé bàbá ẹ̀ tó jẹ́ pé ó máa affect bàbá yẹn. Báyàwó ẹ̀ sọ̀rọ̀. Ìyá lágbájá mo ṣàkíyèsí pé báyìí máa sọ fọmọ ẹ̀ tó bá fẹ́ jókòó ní sitting room kó ṣe báyìí. Nínú ilé gan àwọn aṣọ báyìí mi fẹ́ kó máa wọ̀. Fún àǹfààní ara wa ni kó má di wípé ńgbà tí ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ tán tí nǹkan wá di bó ṣe máa dà àwa sọ pé Mr. Èṣù ni. Gbogbo ẹ̀ náà ni èṣù ni Mr. Èṣù máa rógo Mr. Èṣù máa ṣe nǹkan o. Tí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ tán èṣù náà la máa pariwo èṣù náà la máa sọ pé ó ń ṣe é. Ṣùgbọ́n àwọn àìkíyèsí kankan gẹ́gẹ́ bí ìyá àti bàbá tó yẹ ká sì máa fojú sí nínú ilé pé tí màá tọmọ yìí bá ń sọ̀rọ̀ nǹkan báyìí ló máa ń ṣe mí. Then gẹ́gẹ́ bí bàbá tó bá ti ń ṣàkíyèsí pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn fẹ́ máa ṣẹlẹ̀ avoid eye contact pẹ̀lú ọmọ ẹ̀. Bẹ́ẹ̀ ni eye contact pé ọmọ mi ń bá mi sọ̀rọ̀ mo wá ń wo ẹyin ojú ẹ̀. Tẹ́ bá ti rí pé ó fẹ́ máa ní effect lára yín pọ́mọ yẹn bá ti ń bá yín sọ̀rọ̀ bó jẹ́ newspaper ni ẹ yá gbé mo ń gbẹ yeah I can hear you máa sọ̀rọ̀ ẹ lọ mo ń gbọ́. Tó bá dẹ̀ jẹ́ pé bóyá kò sí newspaper ẹ yá àdọ́gbọ́n mú fóònù kẹ́ máa tẹ̀ ọ̀rọ̀ tó ń sán wọ̀ yín létí ṣùgbọ́n ẹyin ojú ẹ̀ lẹ́yìn ò fẹ́ wò. Ó máa ń ṣẹlẹ̀ dáadáa even nǹkan tí kò kí ń ṣe bàbá àtọmọ tó jẹ́ pé bóyá feelings àbí ẹlòmíì tó bá ń báyàn sọ̀rọ̀ be looking at the person's eyes pé kàn sẹ́ ń wojú ẹni yẹn lásán ó ti wà carried away ó ti ro igba ó ti ro ẹgbẹẹgbẹ̀rún oríṣiríṣi nínú ọkàn ẹ̀. Ká wá sọ wípé bàbá tó jẹ́ pé nígbà tó ń wojú ọmọ ẹ̀ sì rí i pé bí mo ṣe ń wojú ọmọ yìí ó ń fẹ́ máa fà sí mi lọ́kàn ó ń fẹ́ máa fún mi ní àwọn feelings kan tí mi ò understand gẹ́gẹ́ bí bàbá avoid it. Bẹ́ẹ̀ni ẹ kàn rọra tẹ́ bá rí i pé bóyá ó ti ń fẹ́ bàbá yín sọ̀rọ̀ gbé newspaper tàbí phone kẹ́kọ̀ọ́ ra máa dọ́gbọ́n tẹ̀. Ìyẹn á jẹ́ kí wíwò yẹn nǹkan tí èṣù tó fẹ́ gbà díẹ̀ fẹ́ mú jáde á dẹ́kun ẹ̀. Ẹ̀dẹ̀ wa máa fi àdúrà tẹ̀ ẹ́ nítorí pé kí ni àdúrà kò sí nǹkan tí kò lè ṣe gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì àti mùsùlùmí gidi àti àwọn ẹlẹ́sìn kẹta wa ẹ mọ̀ pé àdúrà ló ń borí ohun gbogbo nítorí pé kí ni kò kí ń ṣe nǹkan tó bójúmu kò kí ń ṣe nǹkan tó bójúmu kí bàbá tó jẹ́ pé òun ló ní ọmọ gangan kó kí ọmọ mọ́lẹ̀ kó wá ní pé òun bá lájọṣepọ̀ kò ṣe gbọ́ kò tiẹ̀ ń ṣe nǹkan tá a gbọ́dọ̀ sọ síta rárá àtọ̀ nítorí pé àwọn èèyàn nígbà tí mò ń bá àwọn èèyàn sọ wọ́n jẹ́ kó yé mi wípé àìsàn bíi ká sọ pé àìsàn gángan kan ló fẹ́ máa ta lẹ́nu yẹn tàbí kó jẹ́ wípé wọ́n ti ṣépè fún ẹni yẹn bóyá ó ti ṣe nǹkan kan rí sẹ́yìn kí nǹkan wá kọ̀sẹ̀ kó ṣépè fún kó gégùn fún ká sọ pé èèyàn kan bì kan kó gégùn fẹ́ yẹn pé tó bá dọjọ́ wájú báyìí ló ṣe máa ṣe báyìí ló ṣe máa ṣe kó wá jẹ́ pé irú ègún yẹn orí ọmọ ẹ̀ ló wá ẹ dẹ̀ jẹ́ káwọ èèyàn náà ká máa ṣọ́ra ẹnu wa àgàgà wo obìnrin
àgàgà àwa obìnrin bóyá ẹ̀yin àti bọ̀dá láńgbájá ti fẹ́ra yín rí bọ̀dá láńgbájá wá ní pé òun ò ṣe mọ́ ó wá dùn wá lọ́kàn débi pé ègún la wá nípa fẹ́ máa gé fẹ́ nìyẹn kò ń ṣe nǹkan tó bójúmu èmi nìkan kọ́ ni mo kúkú máa dá sọ̀rọ̀ yìí ẹ kún sí mọ̀ pé kò ń ṣiṣẹ́ mi ni pé kémi nìkan dá sọ rárá o àtẹkọ̀ létí àwa àtàwọn ikọ̀ wa á jáde lọ á fọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ.